gàrí kílẹ̀ mi lẹ́ẹ̀sí mò wọ́n ní lẹ́ẹ̀rọ̀wọ́rọ̀ bu ẹnu mọ́ fi afún òkèlè ẹ̀mọ̀ rẹ̀ àtàyè sòbí ẹgbà lónìí ọjọ́ ìbí yín à ń kí yín pé àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsosùmọ́sù ní sáwọ́ àsosùmọ́sù bẹ́ẹ̀ bá lọ gba ọdún láyé bàbá ọdún pẹ̀lú ọmọ jẹ́ lórí àpèrè lórúkọ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ kábíyèsí TV tí wọ́n ń gbàṣà alẹ́ Yorùbá àti ṣe wa ga ní Nàìjíríà àti lókè òkun ni wọ́n ní a máa kí yín pé kábíyèsí ẹ gbò bí olúgbóngbó ti bọ̀ ẹ gbò bí olúgbóngbó ti bọ̀ ẹ gbò bí àgbàkà àgbàkà tó fọmọ owó sóńdè tó jẹjẹjẹ tó kù abẹ́rẹ́ kẹsì ọba ó jẹ kó pẹ́pẹ́pẹ́ happy birthday to you sir.